tí woman yẹn ní òun èèyàn kan òun fẹ́yàn kan òun á ẹni yẹn ìyàwó ẹ̀ bó tiẹ̀ ló ti lọ ni eventually ó wá dé ó wá ń lóun fẹ́ wá wo àwọn ọmọ mi mọ̀ bóyá ka story yẹn pé so kò wá lọ mọ́ at the end of the day òun sáà kọ́ the husband was surprised then àwọn in-law òun náà wà surprised ìgbọ́n ṣáàdé ó ṣàǹbí pé ibo ló ti lọ láti yẹjọ́ yìí kújọ́ mẹ́ta kú gbápò àwo at the end of the day pé ẹni yẹn ó wá bó tiẹ̀ ní òwádọ́ òun mọ́ ní àǹkó limited ṣẹ́rí the thing is that I used to tell people that there is nothing like my wife has left or my wife we have divorced ṣẹ́rí ẹ̀yin ọkùnrin ó bẹ́tà kẹ́ come out straight fóbìnrin mo níyàwó mo fẹ́ fẹ́ yàwó kejì ẹni tó bá nọmba fẹ́ ní èsè nọmba túláàsì ntọ́ bá lè ṣe yóò dúró tí ó bá lè ṣe yóò mọ̀ lọ lálàáfíà and èèyàn tó bá jẹ́ obìnrin in fact mo padà lọ sórí platform woman yẹn mo lọ sọ síbẹ̀ torí the person was asking pé kí ni kóun ṣe kóun dúró àbí kóun lọ mo ní you don't have to go to anywhere because number one drama tó ṣẹlẹ̀ yẹn that drama that happened the man is aware of it èèyàn kan tó ti lọ for years kò lè dédé from anywhere from nowhere kó wá lóun wá wá àwọn ọmọ kó wá jò kó wá mọ lọ mọ àjọmọ wọn ni gbogbo etí yẹn hack bí ẹ wípé bóyá òun ò mọ̀ tó kàn hack bí ẹ pé kò mọ̀ gbogbo yẹn fàbú ni story lásán nìyẹn irọ́ ni wọ́n jọ mọ̀ sí ni the man already know that she's coming ó mọ̀ ṣàlàyé mi yé wa so ìwọ náà tó jóbìnrin the moment tó ti gbéra tó lọ fẹ́yàn tó mọ̀ bó ti níyàwó rí don't see yourself as the only woman in the life of that man ṣe rí most àwọn àwa obìnrin ara obìnrin ní máa ń kọ ọkùnrin ọkàn obìnrin kì í kọ ẹ wo kéèsì bọ̀dá Akínọláyà tóun àti ìyàwó ẹ̀ ti jọ fira wọn lẹ̀ for years ìgbà tó ṣèyàwó tán sìn that was when the one that has left ìgbà yẹn ló tó surface out lórí social media so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run just prepare your mind tó bá ti jẹyàn as long as still the first woman yẹn òkú wọn wà láàyè má lọ mọ rí rẹ ẹnì gan ní ènìyàn má ṣe lóra rẹ ju bí o ti mọ lọ má lọ mọ rí rẹ as if pé you are the only woman in that person's life that man's life you have to be able to prepare your mind such that when that other person come you will be able to know how to plan yourself how to plan your life you understand àwọn ọkùnrin mi wà tó yẹ pé successive polygyny náà máa ń ṣe successive ni by the time they stay with this woman this time tó bá ti lò bí sáà díẹ̀ o tó bá yá they will change that woman and look for another one ṣáàdẹ̀ máa ma parọ́ fún wọn ntẹ́lómi dẹ̀ ṣe nìyẹn tó fi kó uncountable àìmọye obìnrin jọ for years yóò mọ purọ́ fún kan fífẹ́ mi ni yóò purọ́ fún kan fífẹ́ mi yóò purọ́ fún kan fífẹ́ mi ni so ẹjọ́ nítorí Ọlọ́run and ìwọ náà story yẹn kò wà detailed because we don't know whether she has bímọ for the man or she has not bímọ for the man if you find yourself in that position pé o fẹ́ yàn obìnrin yẹn tó ti lọ ó wá padà wá má jẹ́ kí yẹn disturb ọkàn má jẹ́ kí yẹn dàbí má jẹ́ ojú ẹ lójú má dẹ̀ don't allow that man to pretend to you as if he's not aware ni mo ṣe sọ wípé ẹ̀yin ọkùnrin pátápátá náà àfọ́jú kùnbọ̀kùnbọ̀ là dẹ́tẹ̀ ojú àfọ́fọ̀ kan máa ń jíjà lẹ́ni àìtẹ̀yìn ká lè yan dọwọ́ bò tó bá fi òpó ní reason kò sọ́kùnrin tó fẹ́ yàwó kékeré tí ò ní reason fún ìyàwó kékeré tó fẹ́ yẹn there is always a reason tó bá fi òpó ní reason láti fẹ́ ìyàwó kékeré come out straight oníyàwó bet ó fẹ́ fẹ́ yàwó kejì ìmọ̀ tí ìyàwó tó ní ò bá dáa kò yẹ kó fi yẹn toast ẹ ọkùnrin tó ti níyàwó rí tíyàwó tó ní rí yẹn ò wá dáa kò yẹ kó fi ìyàwó mi dá ìyàwó mi ṣe ó bá gbọmọ mi lórí ó yín mi lọ́rùn ó gún mi lọ́bẹ kò yẹ kó fi yẹn toast ẹ gẹ́gẹ́ bí obìnrin are you getting my point so má torí pé bóyá nítorí pé oréyàn kan tó ní ẹ̀yà lóyún ti lọ sípò kò there is nothing like pé even kan wà officially divorced gan wọ́n sì máa ríra wọn wọ́n sì máa wára wọn lọ ó dìgbà tí obìnrin bá rí competition comfort 24 ẹ káàbọ̀ mọ́ ọkùnrin mẹ́ta ó dìgbà tí obìnrin bá rí competition kó tó mọ̀ wípé nǹkan tóun feel pé kò dáa yìí gold ní lọ́dọ̀ ẹlòmíì it is that time that woman will come back so you have to prepare your heart you have to prepare your mind for that polygyny tẹ́ sọ pé ìfẹ́ ṣe ń lọ́pọ̀lọpọ̀ yín ṣe àìmọye àwọn ọkùnrin míì gan tó ṣe pé tí wọ́n ọkàn ṣe bójúbójú ni so ẹ dákun torí Ọlọ́run organ building wọ́n ní God bless you my sister you talk true always ẹ ṣeun so ẹ jọ nítorí Ọlọ́run ẹni tó ní story yẹn kò you don't need to bó bá kúrò ó sọ bóyá o ti bí máa mọ̀ bóyá ọmọ méjì mẹ́ta ló ti bí bó bá kúrò tó lọ ta so fẹ́ lọ fẹ́ young guy bẹ́ẹ̀ ni kò séèyàn kankan gbòòrò wọn ṣàkùṣàkù ló kù bẹ́ẹ̀ àwa obìnrin la máa ń tanra wa jẹ tó o bá ti marry at
at a very early stage in life kó jẹ́ pé wà tókùnrin yẹn ẹ sì jọ fẹ́ra yín at the age of bóyá when you were in your 20s or when you were in your early stage tó jẹ́ pé probably o ti wà of age àbí ọkùnrin yẹn náà ti wọ̀ fẹ́ ó ti níyàwó rí kódà as long as that ìyàwó is not dead please you cannot say that you are the only woman and you cannot say that that one that has left will not come back. As a matter of fact, let me not deceive you. Àwọn obìnrin míì wà tó jẹ́ pé wọ́n ti lọ lọ́kọ síbòmíì wọ́n ti bímọ síbẹ̀ ọkọ wọn bí ìṣì máa gbà wọ́n padà. Àìmọye àwọn single mother tó jẹ́ pé wọ́n ti lọ́kọ síbòmíì ibòmíì tán lọ́kọ sí yẹn first husband wọn ló ń fún wọn lóyún ọmọ kan lọ ń bí síbòmíì. Live and direct mo ti rí rẹ̀ there was a case on my table like that was around last year. Tí lady yẹn sọ pé èèyàn tó ń fẹ́ ìyàwó ẹ̀ ti lọ. Ìyàwó yẹn ti wá lọ marry síbòmíì ó lọ jẹ́ third wife níbi tó ti marry sí. Tó bá ti wá bí ipò ń wá wo àwọn ọmọ òun àtọkọ òun ó tún jọ wá mọ bára wọn sùn. Eventually ó lóun á sọ fún wípé nítò the fact pé ni yìí ń wá nǹkan tó jọ ń dà yín pọ̀ kò bí òun nínú ṣùgbọ́n ọkọ ẹ̀ tó ti fẹ́ yẹn tí yẹn bá lọ kẹta kú sí lára tó wá fi ṣekú pa ọ̀tá àtẹ̀yìn bí yìí nǹkan tó bá fẹ́ kó padà wá ń bí kó mọ̀ kó padà bọ̀. Eventually oníṣe lọkọ òun bóun jà tó ní wàhálà ẹ̀ ti pọ̀jù owó ẹ̀ ti pọ̀jù ìgbà kan àwọ̀ kan ó dẹ̀ ní kò dẹ̀ ń ṣe nítorí owó torí wípé tí nǹkan bá ṣọ̀ká ẹ̀ tó ń tọkọ tí ìyẹn tó bá lọ lé mọ́gùn sáré tọkọ òun wá lù bí òun ló máa ṣopó eléyìí because ìyẹn ti wà ní ọkọ mi rádaràdà táwọn míì máa ń ṣe nìyẹn. That's why we are saying if you have a good man don't go and do bad thing. Tó bá lọ jẹ́ kí àwọn mentality civilization wọ̀ ẹ́ lórí tó bá lọ pàdánù nǹkan tó ní you are on your own ibi tó ń lọ yẹn wàá lọ tò lẹ́yìn bẹ́ẹ̀ ni